ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2022 ló jẹ́ ọjọ́ má lè gbàgbé gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe ní gbogbo ọdún mẹ́ta láti gbé àgàn kalẹ̀ kí àwọn igbó sì lè bọ́dọ̀ ìgbìmọ̀ ọ̀jẹ̀ parapọ̀ lábẹ́ àkóso olóyè Sàláwọ̀dé Sàràòfù Ọmọyíọlá àti gbogbo àwọn ìgbìmọ̀ tó ń ṣètò lẹ́yìn ẹ̀ lábẹ́ àkóso ìgbìmọ̀ ẹgbẹ́ Mariwo eléyìí tí olóyè Moise Eleshi jẹ́ adarí wọn. Alhaji Wasiu Idowu Kábíyèsí ni adarí ìgbìmọ̀ àgbà nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́jẹ̀ ní ìlú Ìpòbẹ́. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àtótónu tó lọ lórí àgàn náà tí ó wáyé yóò yà kò níyà ó yá o ní ọjọ́ keje tí àgàn fò síta tó sì ń súre fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn káàkiri. Ọjọ́ kẹjọ òun náà ni ayẹyẹ láti jẹ́ kí àwọn igbó bọ́dọ̀ wáyé níbi tí a ti rí alága ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ bàbá àgàn ìlú Ìpòbẹ́ ìyẹn olóyè Paul Kúnlé aláṣẹ ìlú Ìpàṣà àti gbogbo àwọn lẹ́ẹ̀kan tó wà níkàlẹ̀ níbi ayẹyẹ ọdún náà. Kábíyèsí ọba Elésíkàmí Adégbọlá Adékíwọ́ tẹ̀bọlẹ̀ kò gbẹ́yìn láti wà níbi ayẹyẹ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù eléyìí tí wọ́n ṣe tí wọ́n bọ òkìtì mẹ́ta abọ́rẹ̀ tí ìgbàlẹ̀ àgbòrọ̀ ìyẹn lóye Sùúrù Oyèkù ni ó ṣètò ọ̀hún bó ti tó àti bó ti yẹ. Lẹ́yìn tó súre tán àwọn eégún bẹ̀rẹ̀ sí ní bọ́dọ̀ ní ọlọ́kọ̀-òjọ̀kan nínú gbogbo àwọn ìgbàlẹ̀ mẹ́tẹ̀lá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà lábẹ́ àṣẹ ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ èyí tó kópa nínú ọdún náà. Ikọ̀ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV láǹfààní láti wà ńbẹ̀ ohun tá a mú bọ̀ rèé lẹ́nu olóyè Sàláwọ̀dé Sàràòfù. Eégún kò ní ìṣe méjì ju kó súre fún ìlú. Eégún kò ní ìṣe méjì ju kó kí ilé oníkálukú wa fún eré wa kó wú ká kọwọ́ sápò. Eégún ìwé àǹtọ̀ lọ́dọ̀ àwọn eégún tiwa. Eégún wa kọ́ má lu onìkan wọ́n kọ́ sì máa la da èrò onìkan dànù. A kò sì fẹ́ eégún lọ́lé ọtí, a kò sì fẹ́ eégún ní ṣọ́ọ̀ṣì, a kò sì fẹ́ eégún lẹ́nu ọ̀nà mọ́sálásí. Bàbá àgàn èyí tí a pè ní olóyè Paul Kúnlé àwọn náà pẹ̀lú kò ṣàìsọ gbólóhùn kan àbí èkejì látẹnu wọn. nísìnyí wípé ìṣẹ̀ṣe oníbàjẹ́ lórí wa àwa náà jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ni a sì filẹ̀ fáwọn ọmọ. ohun tí wọ́n fi léde rèé lẹ́nà ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV níparí ohun gbogbo wọ́n súre fún ọmọdé àti àgbàlagbà tí àwọn eégún wọ̀nyí sí bẹ̀rẹ̀ eré lọ́lọ́kan ọ̀jọ̀kan. Kásùmù Ṣọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV pẹ̀lú àtìlẹ́yìn Expression Ọmọyàtúnjí àti Wàsíù Pablo. Ọ̀sọ́lọ́ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.